A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Sheikh Dawood Alfanla Abdulmajid Eleha tá fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ mo kí wọn n tá ń fẹ́ lọ́dọ̀ àwọn bàbá nu bàbá jáde wọ́n tún fi karama Maulana al-Allamah al-Sudani Sheikh Adam wọ́n fi karama bàbá wọn fi rinlẹ̀ nínú fídíò tí mo rí tí ń go viral n tá ń fẹ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà markazi nìyẹn bàbá Sheikh Dawood Alfanla Ọlọ́run wọlá gbígbà tẹ́ gbà fún Maulana Sheikh Adam yóò wọlá ọmọ kéwúre tẹ́ jẹ́ lẹ́yìn wọn pẹ̀lú ògùn Ọlọ́run bàbá àpàdà sí aburúkú onítọ́ sí yẹn sí aláfíà alibarika ọ̀làndà Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run ní ṣe yín lọ́tà fún Sheikh Adam níta ń fẹ́ lọ́dọ̀ yín nu àwa tá a jẹ́ ọmọ kéékèèké fún yín báyìí àwa ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni ẹ̀yin lẹ́lẹ́ fi pàtàkì Sheikh Adam hàn wá ìjì tí ń jà lónìí báyìí ìjì burúkú ni ìjì òfò ni ìjì àdánù ni wal asr nìyẹn a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim innal insana lafi khusr àbáyé pé àwọn èèyàn ti tẹ̀rì sínú òfò lára àwọn tí wọ́n tẹ̀rì sínú òfò Maulana Sheikh Alfanla ara wọn ni Yunus Akobide torí wípé ní Yunus Akobide ti tẹ̀rì sínú òfò irú wọn bá nísìnyí wọ́n ti hánà fún gbogbo àwọn àfà láfi torí ẹ̀ jáde láfi kọ àkọlé wípé ní gbogbo Tìjàníyà àti àlùfà àgbà aládò ọ̀rọ̀ rẹ̀ o ọ̀rọ̀ rẹ̀ ṣé wàá fà mí aládìẹ ọ̀rọ̀ rẹ̀ adúgbò fún bàbá Sheikh Dawood ẹ ṣeun tabari irú àwọn kan inú wọn mọ̀ ara wọn mọ̀ ya gágá ẹ̀yin lẹ́lẹ́ gbọ́n yàdà lára Sheikh Adam Islam tí Sheikh Adam fún àfihàn lẹ́lẹ́ Yorùbá ẹ̀yin lẹ́lẹ́ sàbátà rẹ̀ ọ̀rọ̀ yín rìn tí tabari ní tó pé bí méjì mẹ́ta mẹ́rin ìwọ̀n bá ní wàhálà bàbá mùsùlùmí gáàsì ọmọ ẹ̀yin àgbàlagbà yẹ dákun ẹ bá wa jára mọ́ náà interfere àti sọ fúnra wa ní wípé ní gbogbo Tìjàní ayé ojú ti tì yín o ojú ti tì yín ní tí bàbá mùsùlùmí gáàsì ń pariwo látijọ́ yìí náà ní ṣẹlẹ̀ yìí ó ti dé bá yín o ó dé bolúgbọ́n ó mú mára ó dé bá rẹ̀sà ó mú mára ọkàn yìí náà nu Yunus Akobide ọmọ òfò àdánù nì torí kò yẹ kí n jáde kí sẹ́kẹ́ bá mọ́ wà wọn náà ká jáde ká sọ̀rọ̀ ṣùgbọ́n àní mọ́ rí bàjẹ́ tí ń lọ ká má sọ̀rọ̀ èèyàn bòdò jáde ó ní gbogbo Tìjàníyà tó bá kú sórí Tìjàníyà ó ní ọ̀wọ́ náà ó ní gbogbo Tìjàníyà lọ́sọ̀ o gbogbo tó bá kú sórí Tìjàníyà ó ní wàwọ́ náà náà ètò bá kàn wá mẹ́rin wípé ní àfà àgbà aládò yìí tó jẹ́ ká dojú ọ̀rọ̀ kọ́ ní pé ní àgbàlagbà ni àgbàlagbà olóyè ni àfà mi aládìẹ àfà mi Yusuf Ọlátúnjí àgbàlagbà olóyè ni ṣé Imam Abdul Kabir Ahmadu Baba ayakumullah àgbà olóyè ni ipò tó sì dì múnu kọ́ yẹn náà rẹ̀ sí fáwọn èèyàn káwọn èèyàn kí wọ́n gbọ́rọ̀ Ọlọ́run yé Yunus Akobide ti jáde ó ní gbogbo tó bá ṣe Tìjàníyà tó bá fi lè kú ó ní ọ̀wọ̀ náà àfà àgbà aládò yìí mẹ́mẹ́ o àfà àgbà aládò ọgbọ́n ó ṣe fẹ́ ní pọ̀pọ̀ ni o ṣùgbọ́n tó bá jásí pé bàbá àmúdú mẹ́ta ni wọ́n sọ̀rọ̀ kan ní sí ni gbogbo wọn ni wọ́n bẹ̀ bọ́ta àbí ọ̀pọ̀lọ́ ní òjò wọ́n fà bọ́ta ni bọ́dà mo wá challenge gbogbo ẹ̀yin ọmọ àfà àgbà aládò yìí tẹ́ ẹ̀ máa attack bàbá àmúdú mẹ́ta tẹ́ ẹ̀ máa attack àwọn ẹni Ọlọ́run mo challenge gbogbo yín bẹ̀rẹ̀ látòrí adú ọmọ òfò yẹn tí wọ́n bá bí fúrọ̀ yàrá ìyá rẹ̀ dá ìwọ jáde tákù Yunus Akobide adú tákù Yunus Akobide àti gbogbo ẹ̀yin ọmọ lẹ́yìn àfà àgbà aládò yìí so àfà àgbà aládò yìí gangan àfà àgbà aládò yìí tó pa ẹ̀ láfà àgbà yìí tó bá tó bẹ́ẹ̀ gẹ́bí tí wọ́n ń pè wallahi ta'ala kọ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí àfà Yunus Akobide sọ tí wọ́n bá bí dáa tí wọ́n bá bí àfà aládò dáa bí sẹ́ mọ́ fún bàbá mú dúmẹ́lẹ́ sí yẹn bí sẹ́ mọ́ dá sọ́rọ̀ ẹ̀sìn yẹn kọ́ dá sí ọ̀rọ̀ tí Yunus Akobide sọ kìí ṣe Tìjàníyà ni àfà àgbà aládò yìí ṣe Tìjàníyà ni ṣe Tìjàníyà ni iná ò Tìjàní yùnà àkìkí èèyàn wá gbọ́dọ̀ wá jáde wá sọ àdúrà allegation láńlábà ó fi kẹ́yìn ẹ wá dákẹ́ rọ́rọ́ síbẹ̀ àfà àgbà aládò wọ́n expect fatuwa tẹ́sẹ̀ lórí tí Yunus Akobide sọ sí gbogbo Tìjàníyà yìí ẹ wà ní jáde tó bá dé bá ń gbọ́dọ̀ lọ sọ̀rọ̀ nísìnyí gbogbo àwọn ọmọ lẹ́yìn àfà àgbà aládò yìí gbogbo wọn ni wọ́n bẹ̀ jáde ẹ wá dákẹ́ rọ́rọ́ síbẹ̀ tá má bí yín dá ẹ̀yin ẹ sọ̀rọ̀ lórí tí Yunus Akobide sọ yìí tábà ní gbóhùn ara yín interest tí lè fi jó gbogbo yín lẹ́gbọ̀ but àwa Yunus Akobide náà máa pẹ́ kó sáwọn bàbá àbúrò mẹ́kàzí mẹ́ àdámọ́lá yàtọ̀ ọ̀dọ̀ gbogbo mẹ́kàzí ọyọ wọn sọ́tọ̀ ni wọn ò bí dá àwa tá ń jà ibẹ̀ nítọ̀ àwọn eléyà olórí burúkú wọn ti sọ ìsìlámù ni ṣe bẹ́ẹ̀ sọ dára ṣèdì bọ́dà ẹni tó wá jẹ́ ní tó wá hánà fún bàbá aládò bàbá tó tún bí aládò ọ hánà fún gbogbo àwọn fámìlì ẹ̀tàn ṣe Tìjàníyà ọwá dákẹ́ rọrọ síbẹ̀ ṣéun Gáúsù nílùú Akínyìn so ọwá dákẹ́ rọrọ síbẹ̀ ọwá dákẹ́ ọgbẹ́nu tì gbogbo Tìjàníyà ayé ẹ̀yin náà wá dákẹ́ tí wọ́n dájú pé bàbá mẹ́kà lọ sọ̀rọ̀ kan tí wọ́n sọ òdodo fún yín nípa àwọn ṣàtàhàt tí ń bẹ nínú Tìjàníyà gbogbo ilẹ̀ fọ̀bọ́ta àwọn tí mo rí tí wọ́n jáde tí wọ́n ṣe rọ́dù fún Akobide Yunusa tó ṣe gbogbo Tìjàníyà ní ọwọ́ náà wọ́n torí pé kẹfẹ́ ni wọn àwọn ní authority àti hánà fún gbogbo Tìjàníyà but Tìjàníyà kankan ni wọn ò ní authority àti hánà fún alùsùn náà kankan àwọn lágbára àti bú Sheikh Ahmed Tijani wọn lágbára àti bú Sheikh Ibrahim Niass àfàwà SMB ọlọ́njà ara fà náà pẹ́ ó ti pẹ́ dábàá yẹn tí àfà yẹn nìkan ni mo rí tí wọ́n ń ṣe dìfáwù fún Tìjàníyà so àfà yẹn jáde ó challenge Akobide ó dẹ̀ sí rọ́dù fún lẹ́yìn náà wà gbà náà mo dáfà afẹ́lẹ́lẹ́ lọ́fà àdèmọ́lá àtàwọn àfà afẹ́lẹ́lẹ́
afa afẹ́lẹ́lẹ́ sọ ó challenge Kamaru Akobide Yunusa ó challenge ó ní wá dájọ́ àwọn afa tó kàkalẹ̀ yìí so ó dẹ̀ kìlọ̀ fún Yunusa Akobide àti gbogbo alùsùnà kó papọ̀ ó ní àwọn ni Boko Haram àwọn alápààyàn afa afẹ́lẹ́lẹ́ lọ́sọ bẹ́ẹ̀ lọ́fà so ẹ wá dákun nígbà táwọn eléyìí jáde tí wọ́n defend di tasawuf wọ́n defend Tijaniya wọ́n defend di Sheikh Ibrahim Niasse wọ́n defend di Sheikh Ahmad Tijani àwa rí ẹni tó jẹ́ sí pé ní mọ̀lúdì lòdì yìí mọ̀lúdì ànábì lòdì yìí àfa àgbà aládùn yìí òun ní ọmọ ẹ̀kọ́ agbádá káàkiri gbogbo ayé bọ́dà kí ni defense tó wà ń ṣe fún Tijaniya tó sọ pé àgbà ni ọmọ ẹ̀ ń dàbí àwọn eléyìí tó dàbí èbú o kí ni contribution rẹ kí ni pé wọ́n sọ̀rọ̀ burúkú tó bá sọ̀rọ̀ burúkú sí Sheikh Adam àwọ̀ jáde bó tẹ̀ àfa àgbà aládùn yìí ò ní jáde láyé ẹni rí kò ní jáde so tí wọ́n bá sọ̀rọ̀ burúkú sí ànábì àwọ̀ jáde wàá mú magazi àwọn ni champion tí wọ́n bá sọ̀rọ̀ burúkú sí Ọlọ́run àwọn jáde nígbà ò lè rí àfa àgbà aládùn yìí pé wọ́n sọ̀rọ̀ kan tí ọ̀dà tó bá sọ̀rọ̀ tó jáde ṣùgbọ́n ó ní authority kí báwọn magazi sọ̀rọ̀ kó fún wọn lésì tí wọ́n bá bí àfa àgbà aládùn yìí dá gbogbo ẹ̀yàn ọmọ lẹ́yìn rẹ̀ tí wọ́n bá bí yín dá ẹ fún Yunusa Akobide lésì tẹ́ bá tó bẹ́ẹ̀ tí wọ́n bá bí yín dá ló tẹ̀jẹ́ pé ní orí òdodo ni Tijaniya wà kí ni bàbá Sheikh Adam sọ bàbá Sheikh Adam sọ yìí pé ní wa kullu ma la asla lahu fil kitabi wa sunna fa huwa bid'atun gbogbo tá bá wọnú al-Qur'an awọnú hadith Ànábì àrípìlẹ̀ fún bàbá sọ pé ní òun ni bídíà in tí ó yé ọkùnrin Akobide yìí ni tó jẹ́ àwọn alùsùnà gbogbo alùsùnà ayé ni o ẹni gbogbo wọn papọ̀ o láti gbógun ti Tijaniya o bàbá burúkú mẹ́ta tí wọ́n wá ń gbà yín lẹ̀ àwọn ẹlẹ́tí wọ́n sọ di ọ̀tá ó wá pẹ̀ntí ọgbà yín lẹ̀ lẹ́yìn Tijaniya yìí ó pẹ̀ntí ọgbà yín lẹ̀ ó pẹ̀ntí ọgbà yín lẹ̀ ẹ ti tẹ́ ẹ ti kàbùkù tó bá bí yín dáa jáde ẹ tákù àwọn alùsùnà tí bá burúkú mẹ́ta tẹ̀ ń tákù pé nítorí wọ́n sọ̀rọ̀ nípa Sheikh Ibrahim Niasse wípé Sheikh Ibrahim Niasse ṣiṣẹ́ o ó tún láwọn àfa àgbà míì ní Senegal tí wọ́n ju Sheikh Ibrahim Niasse lọ ṣé gbogbo ilẹ̀ kẹ́yìn bọ́ta bí ẹran sunsun àtà àfa àgbà aládùn gbogbo àwọn lẹ́yìn rẹ̀ ṣé gbogbo ilẹ̀ bẹ̀rẹ̀ sí ní búburú amúlùmọ́ káàsì. So bàbá sọ pé ní gbogbo ní ọba ti nípìlẹ̀ nínú Al-Qur'an nínú Sunnah Nabi fahuwa bid'atun òun náà ní bídíà bàbá sọ pé ní wa kullu bid'atin dalal gbogbo ní ọba ti nípìlẹ̀ tọ́já sí pé ní àdàdálẹ̀ ni ànú ni bàbá sọ pé ní wal bid'atu idha lam tuaddi ila shirk níta ń pè ní bídíà tí ọba ti tìyàn lọ síbi pé kọ́ ṣẹbọ sọ́lọ́run bí kò máa lo àdó tí ọba ti tì ọ́ lọ síbi kọ́ lo àdó ṣẹ́jẹ́ bá ní sìn àwọn kúfùrù tí ó sì tí ọ lọ síbi kọ́ owó orogún pẹ̀lú Ọlọ́run kọ́ máa ṣe kọ́ ya kèfèrí bàbá sọ wípé ní fala yukaffaru biha al-mubtadi gbogbo ẹni tó bá ṣe nǹkan bẹ́ẹ̀ a lè pè lóní bídíà bàbá sọ síbẹ̀ sínú tíra wọn. So ẹ wá wò ní síbẹ̀ nísìnyí gẹ́gẹ́ bí n ta sọ fúnra wa gbogbo àwọn ọmọ lẹ́yìn àfa àgbà aládò yìí tí wọ́n háná fún bàbá wọn wọ́n háná fún yàrá ìyá wọn ẹ nínú ẹ̀kọ́ jáde o tí gbogbo àwọn tẹ́jẹ́ Tijaniya ayé yìí tí wọ́n bá wo ṣe bàbá Mudu Markaz ìrìnà tẹ́lẹ̀ ni tí wọ́n dó sí bàbá Mudu Markaz pé yes ní tó gbé dání ọwọ́ dáàbòbò sí àwọn àgbàlagbà ni ṣùgbọ́n gbogbo wọn gbẹnu ti dídì ìbọn ọwọ́ kàwọn nísìnyí wọ́n wá ń ké òfò tí ń ti bá yín àwọn alùsùn náà wọ́n ti láṣìírí yín wọ́n ti dójú tì yín Markazi ti bara wọn lẹ̀ lórí tọ̀ríkà Sheikh Adam làwa wà tọ̀ríkà tó sì balance inú tọ̀ríkà tí wọn ò bí yàrá yàrá alùsùn náà ẹyọ kan dá ṣọ́ tara wa wọn ò bí fúnra yàrá yàrá alùsùn náà ń dá. So ẹ̀yin tí ó wá jásí pé ní Sheikh Adam jà fún yín gbáyé wọn tí wọ́n defend Tijaniya wọ́n wá defend yẹ̀ tán wọ́n ṣe gbogbo ẹ̀ tán ẹ̀yin wá ń jèrè rẹ̀ ẹ̀ ń jàǹfààní Tijaniya yìí àwọn kan wá dé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kó pọ́npọ́bò gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ mùnáfìkì ẹ̀yin Tijaniya àwọn lọ́wọ́dọ̀ rẹ̀ yín láyìí àtẹnujẹ àìlásàjẹ lọ báyìí Tijaniya jẹ mọ́lúdì lòdì yìí ẹ máa rí wọn tí wọ́n bá dé mọ́lúdì báyìí wọn kàkà kí wọ́n ṣe rọ́dù fáwọn alùsùn náà yìí kí wọ́n lálàsí ayé wọn kí wọ́n tó àṣírí wọn fáyé kí wọ́n sọkọ̀ bákùn gbé ọ̀rọ̀ sí Muhammadu bin Abdul Wahhab Najidi olórí burúkú tó wá dà sílámù rú kàkà kí wọ́n sọkọ̀ bákùn gbé ọ̀rọ̀ sí bí SMB ṣe ń tó àṣírí wọn yìí tí wọ́n bá dóde àfa àgbà aládùn ni wọ́n máa yìn pẹ̀lú àdó rẹ̀ wọ́n máa yin àwọn olórí wọn ni wọ́n máa yìn wọn ò ní yìn ànábì ni àfa àwa kí n sọ pé ní ẹ má dàbí àbáríkẹ́lì o so wọn ò ní yìn ànábì ẹni bẹ́ẹ̀ ni kankan bẹ́ẹ̀ wọn ò ní ná mímọ̀ kankan wọn ò ní ná kankan wọn ò ní gbógun ti àwọn akíní báyò ìgbà tí wọ́n bá yọ pọ́npọ́ tí wọn tó gbé ní ntí Tijaniya ń jẹnu tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wo olé máa yín lórí nísìnyún orí yóò pè so fún di eléyìí àwọn tó lè gbà yín lẹ̀ òun náà bàbá Mudu Markaz àwọn lẹ́sìn sọ̀dọ̀ ọ̀tá yìí àfa àgbà aládùn ò lè gbà yín lẹ̀ nítorí kò ní tó fi gbà yín lẹ̀ wọn ò sì bí dá kọ́tàkù alùsùn ẹ̀yọ̀ kan wọn ò bí àfa àgbà aládùn dá wọn ò bí dá wọn ò bí àfa àgbà aládùn dá o torí wípé ní kò dó déédéé pẹ̀lú Ọlọ́run àìdó déédéé pẹ̀lú Ọlọ́run ọba rẹ̀ òun lọ́fà ni òfin lè dá sọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ tó bá pàtàkì tó àwọn alùsùn náà wal jamaa àwọn wàhábíyà kò tó bẹ́ẹ̀ ẹ̀ nígbọ́n wá sí rẹ̀ sẹ́ tó bá tó bẹ́ẹ̀ ṣebí wíkẹ̀ndì lóde yìí ṣebí ó ti máa lọ sí wáàsí káàkiri ẹni tó bá tó bẹ́ẹ̀ kọ́ dájọ́ Yunusa Akobide tó ní gbogbo Tijaniya ọwọ́ náà òun náà ń sọ̀rọ̀ lórí fọ́tò ṣe ẹni bẹ́ẹ̀ ni àwọn kíní wọn kàn wá destroy Islam ni àti ni wọ́n dẹ̀ ti tú so ẹni Tijaniya ló kù sí lọ́wọ́ kọ́lọ́ masa ìsànù wa albákọ́lá nẹ́bọ̀ Muhammad sallallahu ta'ala alaihi wa sallam àwa ti mú koro tán mọ́ àwa ti tẹ̀lé bàbá Mudu Markaz hadama la yata wa dawlatahu kò sẹ́ni tó tó bẹ̀ tí ó gbéná wojú wa bàbá gẹ́gẹ́ bí SMB ṣe sọ
Sheikh Adam orí Kọ̀dìríyà àwọn kúlé lórí orí tọ̀ríkà àwọn làwa sì wà tó ti bá ní sìn bàbá wa Sheikh afáǹdásà láti orí Kọ̀dìríyà orí Sufi wọn kúlé lórí bàbá wa Alhaji Àgbà orí Sufi wọn kúlé lórí bó tẹ̀jẹ́ pé àwọn mùnáfìkì wọ́n ti sẹ́lẹ̀yìn wọn o tí wọ́n sọ pé àwọn lọ́jọ́ yìí àwọn sàlàfíà lórí burúkú yìí so bàbá wa Bárìkì Dòmọ̀ àgbà Sufi gidi tààrà tẹ́gbà àwọn tó mú tọ̀ríkà àmàkéwu tiwọn sẹ́gẹ́ bá ní sìn 99% gbogbo àwọn àfáàgbà Sufi ni wọn so kí Yunus Akóbídé kọ́ wá dájọ́ wọn kọ́ wá sọ gbogbo àwọn eléyìí náà ni wọ́n wọ̀ káwọn àfọwà gbẹnu tì bí ìdìbọn àwọn tó jẹ́ pé òun ni àfáàgbà aládò tí ìdájọ́ ẹ̀sìn bẹ lọ́wọ́ rẹ̀ kọ́ wá gbẹnu tì bí ìdìbọn kọ́ má lè sọ kankan lé lórí ẹ ti gbà yí pé ní àwọn eléyìí wọn ò ní kẹta fẹ́ wọ́n fà Islam bàbá mi Markaz ọlọ́dún káyọ̀ pé àwọn nìkan ní dáàbòbò tùrọ̀ àṣà àwọn àgbàlagbà kó gún àwọn àgbàlagbà ní bàjẹ́ àwọn nìkan ní dáàbòbò ogún àwọn àgbàlagbà kó ní bàjẹ́ àwọn ilẹ̀ wa sọ̀dọ̀ ta lónìí báyìí nísìn ogun wa ń tàtẹ̀ ìjà ìbáyìí nísìn ẹ̀ wá wẹ̀ ń tọ́ gbà yín lẹ̀ ẹ̀ lérí o tó yẹ ẹ ti ta ara lẹ́yìn lọ́pọ̀ ẹ̀ sì lè rí àlọ́ mọ́ agbára àwọn sàlàfíà yìí ó ti ká yín wọ́n ti destroy Tìjàníyà wọn ò rí Kọ̀dìríyà destroy Markaz wọn ò rí Markaz destroy but ẹ̀yin Tìjàníyà yìí wọ́n sọ pé ẹ̀dọ́ dédé àti bàbá àgbàlagbà kan láti máa mú kóńdó dání báyìí tó gbóhùn máa àtàkì wàá Markaz máa àtàkì Sheikh Adam ni nítorí Sheikh Ibrahim Niasse ẹni kí wọ́n jáde kí wọ́n tako Yunus Akóbídé tó ní gbogbo wọn iná ni wì fún di eléyìí gbogbo ẹ̀yin Tìjàníyà tẹ́ ẹgbẹ́nu tìbí ìdí ìbọn tí wọ́n há fún yín tí wọ́n bú bàbá yín pé bàbá yín ọ̀wọ́ ná ọjọ́ kùnrin ti pé ẹyẹ ni o Ọlọ́run máṣá ìwọlá ní Muhammad sallallahu alaihi wasallam máṣá ìsànú bàbá Abdul Markaz àwọn ni wọ́n wá láwà lójú àwọn ni wọ́n gbà wálẹ̀ lọ́wọ́ àwọn Boko Haram àwọn apààyàn àwọn tó já sí pé ní abàlújẹ́ ni wọ́n yẹ̀yẹ́ Ọlọ́run wọ́n yẹ̀yẹ́ ànábì ìkan náà tí wọ́n ń pè ní kinní ní Ògbómọ̀ṣọ́ yìí àwòbàdàn ní wọ̀yọ́ kí ni mo ti kókọ rẹ̀ náà Mr Comedy báyìí comedy ní Ògbómọ̀ṣọ́ yìí òun tiẹ̀ ó ní gbogbo mùsùlùmí ọ̀wọ́ náà ànábì náà ọ̀wọ́ náà níta bá ti hánú bàbá ànábì bọ́lá ànábì náà sì ní wọ́n náà ó ní wà ń kullun illa wariduha gẹ́gẹ́ bá ó ní gbogbo mùsùlùmí ọ̀wọ́ náà àwọn oníṣẹ̀ṣẹ̀ ti ń gbé káàkiri báyìí òun ló sì ṣe àyà Kùránì tù sẹ́rí iṣẹ́ ń bẹ wájú wa o tó àwọn olóògùn tó wá destroy Islam ni Ọlọ́run nìkan ló kù tó lè ṣàánú Islam nígbà tó sọ pé gbogbo mùsùlùmí ọ̀wọ́ náà ànábì náà ọ̀wọ́ náà nù la ilaha illallah Muhammadur rasulullah sallallahu alaihi wasallam ẹ̀yin àfa ẹ̀ sì gbọ́ ẹ̀ sì dákẹ́ ẹni òfò ní ẹ̀yin sẹ́ni Ọlọ́run ẹ̀yin sẹ́ni ọ̀sán àdúrà fún wàláhì tàláhì ṣùgbọ́n bíláì bàbá Sheikh Abdulwahab Kutujifu alibarikasi akínyẹ ṣeun ẹ̀sìn bàbá Alhaji wa cousin Abdulaziz akínyẹ ṣeun akóyètò náà Ọlọ́run nígbà dáadáa wájú ọlá Al-Qur'an Karim ọlá àti tóbi Ọlọ́run bin ziz akínyẹ afámi dáadáa Ọlọ́run ti kárí yín pẹ́ àbákọ́lá níbo Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run ní fi wálẹ̀ ọlá àti tóbi Ọlọ́run sẹ́ẹ̀rí àwọn Tìjàníyà mélòó làwọn sàlàfíà ìbáyìí tí ìbá ṣe pé ní àwọn mùnáfìkì ní dáwọn láàmú àtẹnujẹ àìlásàjẹ òun lọ báyé àwọn Tìjàníyà jẹ wàláhì làásìm òun lọ báyé wọn jẹ bí àwọn olórí burúkú ẹ wo Murano ọmọ òfò yẹn Murano ọmọ rédèrèdè burúkú tó bá pè àwọn pẹ̀lú àwọn àfáàgbà aládùn náà dọ́rùn má sí ara wọn o àwọn oníjọ́ lòun má sí ara wọn o tó bá pè wọn sóde wọn lọ́nu o aláìmara kò síbi tí wọ́n pè wọ́n sí tí wọn ò ní lọ atẹnubọlẹ̀ bí adìẹ ni wọ́n nítorí òdì wọn ní ìmọ̀ náà nù Sufi ọgbọ́dọ̀ jẹ́ àlùwárà ọgbọ́dọ̀ jẹ́ alásàjẹ́ láàrin gbogbo àwọn tí wọ́n pè àwọn ní Sufi tòní òde ní káàkiri bí tẹ́ǹtì bí igúnnugún tó máa jẹ borí káàkiri tí wọ́n bá ti mọ ojú tó ti mara pé bí tó yẹ kí n ti jẹ ni tí wọ́n bá ti rí àlùsùn náà tó bá tó ń bẹ lọ́wọ́ báyìí wọ́n sáré tẹ̀lé lẹ́yìn nu tí bá náà ti gbogbo àwọn eléyìí burúkú lẹ́yìn torí pé wọ́n bínú Abdul Markaz àti ní wá tún ní ìsìn ẹ̀wà ń ké káàkiri ẹ̀ ké pẹ́ afáwa Abu Malik akínyín ẹ ṣeun jàre Ọlọ́run jẹ́ kárí yín pẹ́ ọlá Ànábì sallallahu alaihi wasallam àkànbí Mọ́túnráyọ̀ akínyín ẹ ṣeun bọ́dà kò ní báyìí náà lọ salamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatulahi.